má fi oko mi dáná ọjọ́ kan lèèyàn máa ń kọ́ Kuti nǹkan téèyàn ò bá nígbà lólówó tálákà ló ti máa ń yàn lódì. What happened there over earlier tonight is nothing to write home about. Mi ò lè gbà. Look man, o ti ń fa ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀gún náà. Kí ló ti ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Kí ni ó ṣẹlẹ̀? God forbid. More music at ninjaloaded.com. Oh my God. Surely, kò sí nǹkan tó burú nínú nǹkan táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ṣe. Àwọn Yorùbá ní ibi táyé bá ti báyọ̀ ni wọ́n ti máa ń jẹ. Ọ̀rọ̀ tó dé wà lẹ́yìn gbáwo ni mi ò gbáwo ni ni. Ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀ tó nǹkan tí ẹ̀ máa ń yára sí. Àbí ìmọ̀ pé ẹ̀nà máa sọ bẹ́ẹ̀ ẹ̀ gan. Mọ́láyọ̀ is my lover. Mo dẹ̀ mọ̀ wípé èkúrọ́ báyìí lálábàápẹ́ wa. Mo rẹ̀ sì rí bí èèyàn sì lè fi ọ̀rọ̀ dúdú tàn tó máa gbọ́. Àbó ti gbọ́ rẹ̀. Ọ̀rọ̀ obìnrin ló pọ́n níbẹ̀ yẹn. Ọ̀rọ̀ obìnrin ló mú ní pàtàkì bẹ́ẹ̀ yẹn. Obìnrin tó jẹ́ pé ó dùn àdé ni wọn. Igi dá ẹyẹ fò ní. Ṣé mo parọ́ ni? Wílé wa, mi ò sọ pé o parọ́ pé obìnrin igi dá ẹyẹ fò ní wọn. Mi ò dẹ̀ sọ pé o sọ òótọ́ nítorí wípé obìnrin yàtọ̀ sí obìnrin. Àmọ́ lèmi Mọ́láyọ̀, Àdùnní, ọmọ Kọ́lápọ̀, ìfẹ́ lèmi ní sí Kuti kò kí ń ṣe ẹ̀tàn rárá. Nítorí wípé mi ò kí ń ṣẹ́ni tó máa ń rí owó olówó tó ń dẹ̀bìtì àyàtì. Mi ò dẹ̀ kí ń ṣọmọ ojú òrí Ọlárí tó ń pe ọmọ rẹ̀ ní Ọlánìyọ̀nù. The simple truth is I love Kuti. Láì ní dènà pẹ̀lú. Ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ̀? Ó free, why not? Kí ni nǹkan náà gan-an tó rí lára ẹ̀gbọ́n mi Kuti yẹn tó ló fẹ́ kú sí orí ẹ̀? Kò yé mi, ṣàlàyé fún mi. Ìbéèrè ńlá lobìnrin yẹn o, tí ìdáhùn rẹ̀ rí bíntín. Bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ o. Ìfẹ́ tí mo ní sí Kuti ni pé. Èmi mọ̀, mo mọ̀ pé bíbá yìí náà ló máa jókòó sí. Èmi mọ̀ pé bíbá yìí ló máa wà. Bọ̀ kò fún ọ ní o babes. Kí ló tó ṣe máa ní láti pa fóònù ẹ̀? Ìwọ́de ló rò bẹ́ẹ̀ o, mi ò pa fóònù. Báwo ni dẹ̀? Níbo ló ti ẹni ọlá ìgàn? Kàfẹ́tẹ́rà ni mo máa lọ pẹ̀lú lérè. Mo bá rẹ́ni náà tó ń kígbe mi. Ǹjẹ́ kí n wọ ẹ̀yìn ló bá dẹni ọlá. Kí ló dé ni mo béèrè ẹni ló bá ní ibi tí mo gbé ọ̀rẹ́ òun sí o kí n gbé jáde. Èmi bá tọwọ́ bá pò. Ṣé bá ṣe tọ̀? Kí ló dé tí fóònù ẹ̀ ò lọ? Mo pe fóònù ẹ̀ títí switch off ló ń kọ. Mo pe ti rílé wá náà torí mo mọ̀ pọ́ lọ́rọ̀ lẹ́yìn méjèèjì tí bí n bá fà ìkara àwọn àtẹ̀lé ní switch off náà ni why. Fóònù tèmi jábọ́ sómi nígbà tèmi àti olólùfẹ́ tajọ ń dáná kébí má bàa pa yín kú náà ni
torí ẹ̀ la ṣe ń dáná fún yín and fóònù títí ẹ̀ náà kẹ̀rẹ̀ èmi ni mo fi gbọ́rin tán kò dẹ̀ sẹ́ni tó máa bá a charge fún because a lè tan generator. Anyway, it's okay. Babes, bó ṣe sáwá sí hostel olé ni o. Wọ́n dẹ̀ pé aago ẹ̀ títí tí kò lò. Sister mi. Tèmi. Ṣó ṣì wà lọ́stẹ̀l? Wọ́n ṣì wà ń bẹ̀rẹ̀ bí a kò sáré gbérí ilé kò lọ bá wọn. Kò sáré lọ bójìjì wọn. Wọ́n ti lọ o. Bó o máa ń láti pè wọ́n kó bẹ̀ wọ́n. And àwa méjèèjì la jọ pé fóònù severally sí kò dẹ̀ lọ. Abẹ́ta kò tètè pè wọ́n padà sí ìpínlẹ̀ àdọ̀dọ̀. Money needs to stop now. That's all. Talking about this, man. This or something. Hello, Alima. Hello, sweetie. No. Don't you sorrow. Kò ṣe jàre. Don. What's up? Bá mi gbé fóònù fún Fẹ́mi, mo fẹ́ bá sọ̀rọ̀. O lè bá Jaiye sọ̀rọ̀ nsìn. Sọ́kùn tó wá fi sọ fún mi, máa sọ fún un. Hello? Guy, take your phone again. Don't you máa cut kí mo mi lẹ́nu. Are you kidding? So, kí ló wá sọ kó tó cut board? Ó ní à lè lọ sí ní màmú lé mi. Ejò tó lọ. Ṣé tí Jaiye bá ti wà mọ̀ pé òun tó? Kí ló dàbẹ́ fún in the first place? Àbí kí ni gbogbo dáadáa yìí? Ṣé ó tán àbí ó tán? Ṣé mo sọ fún yín àbí mi ò sọ fún yín? Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹranko lọkùnrin. Ọ̀rẹ́ mi, ṣó fẹ́ gbọ́? Àdá Jaiye ti lójú méjì ni. Oh, come on, náà lè conclude bẹ́ẹ̀. Ó ní problem. Kí ló dé tí dépò ọ̀rọ̀ títẹ̀ kò lè ṣe kó má tà sí? Àmọ́ máa wíru, wàá máa wíru. Ọ̀rọ̀ ta sásì kí ló fi jọra? Mi ò lọ́pọlọ nìyẹn. Mo wà very sure pé there's something wrong with her. Ó yà kọ́kọ́ ṣe ni. Nǹkan kan ṣe mí. Mo kà sí ní mood láti lọ sí club. Kuti, wàá fi nù mí mú mọ́ jẹ́ náà. O kò máa dédé sọ fún mi pé o fẹ́ lọ sí club. Ó dá mi lójú pé tí o bá nídìí obìnrin oúnjẹ kú múlú. So just go straight to the point. Tell me the reason behind your silence. Larry, I've told you I'm good. Yeah, Larry. Are you good? You look gorgeous. Oh, thank you. You are mad. Ó yà yín lẹ́nu àbí? Tó bá fẹ́ rí pípọ́n ojú mi, kó lọ bọ́ gbogbo rubbish yamayama ọ̀fọ̀ tó wọ̀ yìí. And for your information, you are not going to club tonight. But for crying out loud, why are you making this whole thing look bad? She's my sister, my blood sister, and that's how I want it. Just be on your lane, okay? Jaiye, kò lè wá bẹ́ẹ̀, kò possible. Ìwọ náà gbọ́rọ̀ ọ̀rọ̀ arìndìn, ọ̀rọ̀ ọ̀dẹ̀, ọ̀rọ̀ òpòdú tó ń sọ lẹ́nu tí ò dùn lẹ́nu ẹ̀ yìí. Kò lè wá bẹ́ẹ̀ o, kò possible, so don't even think of it. Alimat, I want you to leave me for now. Ṣé tiẹ̀ lọ, kí mi náà ṣe tèmi lọ. Ó dẹ̀ mọ̀ mí o. Wọ́n dẹ̀ pé kò ń bínú ọmọ àlè ló ń fa o. You know what I can do, you know what I'm capable of doing. Jaiye, don't be mistaken. Ìwọ gan, o mọ orí èèyàn tí mo jẹ́. O mọ èèyàn tó ń bá ta, so you can't threaten me, kò possible. So don't even try it. Bí mo ṣe wà yìí, I'm going nowhere, and there's nothing you can do about it. I'm going to count to 3. I want you out of my sight now. And if I don't, what will you do? Kí ló fẹ́ ṣe? Alimat!
The battle line has just been drawn. Chotibo. Ṣé nǹkan kan ju wípé mi ò fẹ́ kí o rìnrìn tí ò wúlò fún ògo ẹ̀. Sí, lílẹ̀ wá. Kò ṣeré nínú ìrìn àánú má dàrú. Tí kò bá jẹ́ pé mo fẹ́ mú mu láyọ̀ lọ síbi kan, she doesn't step out. Tàbí tó bá fẹ́ lọ gba lẹ́jọ́, mo fẹ́ kó fi ìwà ẹ̀ kó fi ṣe àwòkọ́ṣe. Ṣé mi náà wá jẹ́ ọmọ onírìnkùnrin ni? Ṣé bó rẹ eléré lèmi àti ẹjọ́ fẹ́ jáde? Àbó jájòjì sí ẹni, àbó máa sọ fún mi pé o ò mọ́mọ́ ni. Mo mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n mi ò mọ ìwà ẹ̀ dénú. Lílé wá, ọ̀rẹ́ ò dénú, kárẹ́ ni bá rìn lọ́kù. Ọ̀rẹ́ ò dénú, káwé ni bá rìn lọ́kù. Bẹ́ẹ̀ni, you know I love you. Kò lè sí ìràkírà kankan tó lè rìn yẹn. Màá yà kú síbẹ̀ ni. I love you. Ó tiẹ̀ dà bẹ́ẹ̀. Àṣé ìfẹ́ ojú lásán là ń bára wa ṣe. Ajá Kuti mo mọ tiẹ̀ fún lọ́mú. Ó mọ tí odò Ọ̀yá kì mọ́lẹ̀. Kò sí wàhálà. Ibi tí ó wá fẹ́ kí gbègbè tèmi Ifá lè pa ìmọ̀ máa gbé, ibẹ̀ ló máa gbé. Ibi tí ó fẹ́ kí tẹ̀tẹ̀ mi tẹ̀, Kuti, ibẹ̀ ló máa tẹ̀. Trust me, we are in for the game. Edron, kí ni problem in guys, you know? Eh? Look, that's the door. Anybody tó bá mọ̀ kó nífẹ̀ẹ́ àlè Matland gbogbo yín, I mean, you can go after her. As for me, I am through with her. Ẹ wò, ọ̀rọ̀ kọ́ ni Jaiye ń sọ lẹ́nu iná. Ọ̀rọ̀ kọ́rọ̀ ni Jaiye ó ti tán lẹ́nu tiẹ̀. Ẹ jọ̀ọ́, kí ló dé tí ẹ̀yin ọkùnrin kan tẹ́ máa ya amúnibóni ẹran bí yẹ? Ẹ wò Jaiye, ìwọ náà dẹ̀ mọ̀ àlè máa tó. Ó mọ̀ dáadáa o. Ó mọ̀ pé ọṣẹ ló wà lára kẹ̀kẹ́ ló fi ọ̀rẹ́ ṣe lánàá. Tó fi ọ̀nà ẹ̀. I mean, tí ò fi lè sọ anything. Ó jọ yé wa o. Ó tọrọ sọ fún ẹ. Wọ́n ogun fúnra rẹ̀ dẹ̀ mọ̀ kó tọrọ lọ́rọ̀ yẹn. Ọ̀rọ̀ gbogbo yín ti wá yé mi báyìí. That means pé àjọmọ̀ gbogbo yín ni àbí. Eléyìí ò sọ̀rọ̀ àjọmọ̀ rárá o. Guys, see, tó tọ́ bá wà lẹ́ka bára wa sọ. Nǹkan tó ṣe fún ọmọbìnrin yẹn náà no make sense now. It's actually unfair. Hey, Mr. Unfair. Mr. Professor Unfair. Jaiye is not a kid. He knows what he's doing. Why let him wait 3 months péré ní last span relationship Jaiye? So we don't need to reverse the case again. Ọgbọ́n nǹkan tó kọ ni, ó ní ẹni tó wù Jaiye ni kó yàn láti ìjọ olólùfẹ́ fún un. Today is Monday. What are we doing to make money? Ó tọrọ ní Bodman sọ. Ẹ fi Jaiye lẹ̀ kó ṣọmọdé. A bitch don't last for the whole summer. Ṣé lè rí àwọn obìnrin tá à ń sọ yìí? Ọmọ elépo ni wọ́n. Wọ́n ṣe ń padà wà tó gan wọn fọ̀. Tẹ́ bá gbé àwọn girls of nowadays sórí bed, wọ́n á padà yí bọ́ sórí ilẹ̀ ẹlẹ́ bàbá. What are we talking about? Buddy, John, you guys don't understand what is on ground. Eh? Ó dàbí nǹkan táwọn boys ń sọ kò yé yín rárá. Eh? Tí ojú akátá bá tẹ̀ máa léwu. Ṣé ẹnu adìẹ ló yẹ ká máa ti gbọ́ ni? Tábà tẹ̀ wá máa fẹ́ treat fuck up àwọn girls kan àbí a fẹ́ dì pẹ̀lú àwọn kan. So yẹ kó jẹ́ àwọn àlímà ni. Kó yẹ kó jẹ́ àwọn àlímà now. We knew those girls belonged as well. And they are fire. Ọmọọrọ ni wọ́n. Wọ́n ṣe tọ́. We are untouchable and no one dares us and goes scot free. Nígbà Jaiye ti wá tẹ o nítorí pé ó ti fi ojú àná ó ti fi wo òkú. Ó di dandan kí ẹ bọ́ra bọ́ láṣọ. Yes. Well, lérò kòkòrò tèmi. Bá ní ká jẹ́ ká ṣe sùúrù. Yes, because mi ò ní fẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí lọ́rọ̀ ejò rárá. Pẹ̀lẹ́ kùtù la fi máa ń pa mú kúrú pẹ̀lẹ́. Because he who lives in a glass house shouldn't throw stones. Ìgbà tán ti wá ju òkúta ńkọ́. No, ìgbà tán ti ju òkúta ńkọ́. Ṣá máa fi wọ́n sílẹ̀ ni. A lè wo wọ́n mẹ́ẹ̀n. Obìnrin ni wá gbọ́dọ̀ jẹ́ kó yan pa lágbára jù wọ́n lọ. Mi ò lérò pé a ní láti fa wàhálà ńsìn ká tó lè fi wọn pé a jù wọ́n lọ. Moreover, crisis shouldn't solve crisis. It doesn't. Wow. Lamide, let's listen to you.
kí ni wọ́n rò pé a lè ṣe tí ìyá yóò fi ní jẹ àlìmáàtì bí ṣé mo gbọ́ yín mọ̀ pé ẹ̀tí àwọ̀ báyìí òun lè rí ọ̀gbẹ̀rẹ̀. Well, I think oúnjẹ tí Jaiye ò fẹ́ jẹ yẹn òun la máa fún jẹ ó máa farabalẹ̀ ó máa jẹ oúnjẹ yẹn dáadáa and when we are done with him and we are ready to strike ẹnikẹ́ni tó bá dúró gẹ́gẹ́ bí ìdíwọ́ la máa mú kúrò lọ́nà. Yes. And then after that náà fi máa mọ̀ pé ẹni tó jù ní lọ ní ọ̀rọ̀ wa ó lè jù ní lọ. ọ̀rọ̀ gidi ló sọ yẹn a jẹ́ pé ọ̀rọ̀ wa ti wá di ojú lalákan fi ń ṣọ́ orí àbí kí lẹ fẹ́. You're right, babes. You must not sleep with our eyes closed. Of course. Ó dà pé ọ̀rọ̀ yìí ti dé gbogbo ara kìkì fúra báyìí. ẹ wo ẹ báyìí ká sọ̀rọ̀ bí ojú ṣe ti get let's just take a quick action just like Lamide suggested before it's too late. All right. Bàbá mo kéré sí gbogbo nǹkan tẹ́ fi ń lọ mi yẹn ẹ má jẹ́ kí n tí gbé sàrà mi kọjá mọ́sálásí mi ò ní ìyá mi ò dẹ̀ gbọ́dọ̀ dégbò ẹ̀yìn. You should just shut your trap. My Bobby no mention Sarah. Can you hand me that cigarette pack? And this pack too. Ọmọ tí ó bá níyà gan ló yẹ kó sáré tètè dìgbò ẹ̀yìn torí tó bá dá ìgbò yẹn tán ó máa fúnra ẹ̀ máa wẹ̀ ṣé ó gbọ́ tó máa ń sọ pé ogun lílé ayé ni. Do you listen to music at all? ṣé o gbọ́ olórin kan Michael Adé tó ní ogun lílé ayé ká ló mú òun àti múra sílẹ̀ àti gba ìwé gan lóhun bá ti múra sílẹ̀. ọ̀rọ̀ yín kúkú yé mi sá wọ́n ní pé ẹni tí àwọn bá nífẹ̀ẹ́ èèyàn máa ń pèpè kó máa jóná mọ́lẹ̀ tó bá jóná mọ́lẹ̀ tí la fẹ́ fẹ́ rú ẹ̀ṣẹ̀ ẹ fún mi ní time díẹ̀ láti rò ẹrù àgbà ni mi ò lè kú kiri gbé bẹ́ẹ̀ yẹn sá. I understand ọ̀rọ̀ ẹ tó ń sọ yé mi but look at me straight in the eyes. Maya kò pẹ́ o ọ̀rọ̀ ìgbàlà ni nǹkan tó wà nílẹ̀ yìí kò gbọdọ̀ pẹ́ rárá ọkì fi ń dọ́là. Now come to me. No, closer. Anything really happen within a very short period of time. Baby, Yango. Malaya. She's alright. Malayo, clearly of recent times, o kàn avoid me. Tún ṣé emotion ni? Shemike, you didn't offend me. Ó kàn jẹ́ wípé mi ò ní time fún àwọn ẹjọ́ wẹ́wẹ́ báyìí. In fact, mo enjoy bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. I'm out of time. You ò ní time. Bí mi ṣe ń bá wọ sọ̀rọ̀, wà out of time. Yes. Molayo, do you know who I am? I guess you're a student of this school. And apart from that, Mi ò mọ̀ jù yín lọ. sorry, mi ò gbàládùra fún pé kò mọ̀ jù yín lọ. Hello? Excuse me. Bí mo ṣe excuse ara mi kúrò lọ́dọ̀ idiot ara ẹ nìyẹn. ò bá dẹ̀ ti farabalẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. Bọ̀kú tí bọ́ọ̀lù máa ń sọ̀rọ̀ báyìí kí farabalẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ṣé èèyàn máa ń gbin igi síbi tí ò ní so èso rere ni? wait baby kò ṣe bẹ́ẹ̀ mi ṣe take care ló ṣe ń take care yìí just that àwọn guys yẹn dangerous mi ì dẹ̀ fẹ́ wàhálà. Nítorí pé èèyàn kan momi ó kú ṣé mi náà dẹ̀ wá ní momi mọ́ ni? Ní kí ṣe máa fi nǹkan tí mi ò ní jẹ kí wọ́n máa fi irun mú nítorí pé àwọn guys yẹn dangerous kí má rí mọ́ títí àbí. Wo bó ṣe ń wò mí àtàrí àjànàkú ni mo jẹ́ fún wọn kì í ṣerú ọmọdé wọn rárá
kò sí nǹkan tó lè fi èmi ṣe. Baby, calm down. You know I love you and I don't want to lose you. Kò sẹ́ni tó máa lose ara wọn nínú àwọn méjèèjì. Ọlọ́run ò ní fi kú pa ẹnì kankan wa. Lágbára Ọlọ́run, Bíbélì gan sọ wípé àwa kì yóò kú ikú kúkú kan bí kì í ṣe níyẹn. Kuti jẹ́ ká máa lọ jàre. Shut up. Ó sì tẹ́kẹ́ máa lọ jàre ṣẹ́gbẹ́ ẹ̀yìn. Ó fọ́ ni kí ló ní pé mò ń pòun tẹ́lẹ̀. Wo Kuti jẹ́ ká máa lọ. Àbẹ́ẹ̀ tí ìrira yín tó ni. Bíṣí jẹ́ ká máa lọ jàre Kuti. Ìyá ọkọ. Ṣàwọlé lọ́wọ́. Ìyá ọkọ ṣe fẹ́ máa wọ́kọ mi lọ ni. I'll see you later. Ẹ kú gbádùn. All right, American donut. American donut. Kó ga jù kó lọ. Bye-bye. Jai, what do you want us to do for you now? Well, with all due respect, I'm not expecting that question. Huh? Cherry, ignite me ti shake. O ti di ẹnu, o ti tẹnu mọ́ gíbáyì. O de di dọ́ndọ́ kí shake mú láti. Alright? See, Layo does not have our choice. Layo has to be mine. She has to be mine. Fine. But Jai, check my time. Ṣé mo lè bá ẹ sọ sọ̀rọ̀? Ṣé o láti gbà tí mo ti bẹ̀rẹ̀ live mi? I mean, láti baby títí dé level tí mo wà. Ọkùnrin kan tí mo rí tó burú jù ìwọ ni. Ọdún ẹgbẹ́ tí a ṣe. Ẹgbẹ́ ọ̀dájú ni. Bọ̀ ṣùgbọ́n kí ni máa ní? Jọ ṣùgbọ́n kí ni? No, sọ fún wa ṣùgbọ́n what? See, mo ti máa ń sọ fún wa wípé tó bá ti ní anything useful láti sọ, just say it. Bọ̀ Fẹ́mi kí ló ń sọ ẹ náà? Jọ ṣé ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tó ń bájà ewì? Ṣé kò tó nǹkan tó yẹ kí gbogbo àjọ Gbogbo wa ṣe kí ni? Dangerous. Procrastination is the thief of time. Má yẹ kí gbogbo ìfọwọ́ àgọ́ wa sẹ́yìn. Lédè kúkúrú tèmi, from my own short thinking. Ní kí Jọrin Ayọ̀ àti Bọ̀dé kọ́ lọ yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Kí Mọ́láyọ̀ dẹ́ẹ̀dì ti jayé. Kí ló tún kù? Ó kù o. Kí tó nìyẹn? Ẹ má yẹ ká ṣe ọ̀rọ̀ ní àbàtì àràpà. Ẹ ká ṣe findings wa dáadáa ká lè mú bí ta fẹ́ gbà wọlé náà lọ. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ṣé orí gbogbo nǹkan tó fẹ́ máa explain yẹn? That's one. Na small thing. Nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé iṣẹ́ tí a gbé fẹ̀yìn gangan ó ní kẹ́yìn ṣe gbà. And you. Ẹjọ́ ń tọrọ Ọlọ́run. Ẹjọ́ mi mọ kọ́wọ́ yín wà lára ọmọ ẹ̀mí bá má dàrú ẹ̀ lábàá. Ẹjọ́ ẹ̀kọ́ fílẹ̀ ẹ fi fà mí létí ìwé ètò ní wáyé mọ́. You remember number of times we sent you letters that whatever you have to do with that girl, you should withdraw it. But you refused. So why are you dangerous? Dangerous. Polarity. Dangerous. Oshegba. Láì mọ̀ pé ẹlẹ́yinjú àánú dẹ̀ mi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ gan. Tí mi ò bá nífẹ̀ẹ́ ni, you can never stand here and say rubbish, jargons. But we should not continue láti máa pity life. Mi ò ní ṣe ọmọ mo fẹ́ kó progress. Yàrá bó ń ṣe pààyàn sílẹ̀ bí ọmọ ẹran. Ọgbà yìí ti sú èmi o kéèyàn má lè fẹ̀dọ̀ lérí òróǹro. Wíwá ta ló ṣe wẹlé Wíwá ta ló ṣe wẹlé Wíwá Wíwá Múyìwá. Ẹyẹ méjèèjì àṣà èmi náà ni wọn ò ní fi ẹlòmíì ṣe mí. Adémọ́lá Olúmúyìwá. Bímpé ó ní ìbéèrè kan tí wọ́n fẹ́ bi ẹ́ léèrè.
Kí ni ẹ̀? Baby, ṣé lóòótọ́ lo love me? What kind of question is that? Ṣé o rí nǹkan tó mú mi kí n béèrè ìbéèrè kì í ṣe pé bóyá mo ń dá ọ sí. Hello. Hi. Múyìwá, jọ ṣé mo lè rí ẹ? Ṣé kò sí ṣá? Kò sí. Olófẹ́ rí mi. Bẹ́ẹ̀ni. Múyìwá, bí kókó bá fẹ́ ni léfè, a kì í jorí ìmọ̀dò. Èyí ó dẹ̀ tí wọ́n lè jorí ìmọ̀dò. Àwùjọ kò mọ ni o gbọ́dọ̀ ti rìn. Bàbá wa rìn láwùjọ kò mọ. Ìmọ̀ràn ara ẹni ló ṣe pàtàkì. Ẹni gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ nsìn tí máa sọ pé ó yé mi irọ́ pátápátá ni mo pa. Lóòótọ́ ọmọ Yorùbá ni mi but bí òwe ló fi bá mi sọ̀rọ̀. Come down to my level níbi tí mo gbọ́ Yorùbá dé kò dẹ̀ jẹ́ kó yé mi. Ọ̀rọ̀ lédì tí ẹjọ́ ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn ni mo fẹ́ bá ẹ sọ. You mean Bímpé? Yes. Mo fẹ́ kó stop whatever tó bá wà láàrin ẹ̀yin méjèèjì nítorí igi eléra ni. Múyìwá, àwọn tí lédì yìí fẹ́ nínú ọgbà yìí, àwọn tó lẹ́nu ni, àsáré àjànàkú díẹ̀ ni kì í ṣẹrú ọmọdé. Jọ nítorí Ọlọ́run, please. Ẹniọlá ọ̀rẹ́ mi, jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ, kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ọgbà o. Tí Ṣàngó wọn bá ń pàràbà tó ń fàrókò yá kì í ṣe bí igi ńlá ti tèmi. They can't do me nothing. Múyìwá, mo sọ tèmi o, please just be careful, please. Kò sí wàhálà. Níbo ló ń dà báyìí? Mo fẹ́ sáré dé library. I'm a sister. Jẹ́ kí n sáré end conversation mi pẹ̀lú. Okay then. I'm a sister. Be careful. Take it. All right. Ṣé pé àwọn kan lè pààyàn sínú ọgbà yìí lórí ọ̀rọ̀ olóbìnrin dé? Kò mọ̀ sí kò tí ò lè ṣẹlẹ̀ o. Girlfriend, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Sori school yìí, we just have to be very careful. Kọ́lọ̀ máa ṣọ́ wa ni. Sori àwọn tèmi sọ yìí, wọ́n burú ju àlùjọ orí olójú kan lọ. Wà láì. Sexy ladies. Hi. Hi. Molo, can I see you? Kí ló fẹ́ rí mi fún? O rí pé mo busy pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Níbo? Hello. Move here! Ẹniọlá! Get into the car! Kí ló ṣe wọ́? Abá tí ẹ wá bí. Kí ló jẹ́ tó ń vibrate without ringing? Ring out. Let's go. You're in soup. I'm telling you. That's the truth. You're fucking in soup. Yeah. Straight up. Just head up. Like seriously? Head up. Oh my God! Silence! Oh, like we ain't gbọ́ yẹn. Jayé fọ́nrín. Bilewa. Oh my God. What happened? Blood. Your stomach. Ẹ̀jẹ̀. Kí ló jẹ́ náà? Okay. Oh my God. Dídé náà kí ló ṣe? Ṣé mo wà okay? Ẹ kidnap mi sí ibà látàtà ọ̀rẹ́ wá bèrè láti pé ṣé mo wà okay? Ṣé wà gidi lẹ wù yẹn? Àdúpẹ́ kidnap ẹ̀ àkọ́fẹ́ bí ẹni gbólóhùn ọ̀rọ̀ kan ni bàtí ibi tá a yà ló yẹ ká pẹ́. Ọ̀rọ̀ kò lè fẹ́ bèrè lọ́wọ́ mi látàárọ̀. Léṣe gbé mi láti aago 10 àárọ̀ títí di aago 9 alẹ́. Ẹ ṣe yọ gidi o. Àìdúpẹ́ rẹ ni. Mọ́láyọ̀, má bínú ṣùgbọ́n, má bínú. You see, I find you attractive. From here, you're very beautiful. Láyọ̀. Mo fẹ́ Láyọ̀. Yeah. Ká máa fẹ́ra wa. Yes. Ó ń tijú ni, ara ẹ̀ ṣì máa mọ́lé. Ó dàbí ẹni pé mọ̀ mi o.
mo ti lẹ́ni tí mo fẹ́. Mi gbọ́. Ó jẹ oúnjẹ ó ti tutù. Jẹ lílá ni. Ní mo ṣe. Ta ló fẹ́? Kuti ni. Lámìdé mò ń gbọ́ ẹ. Ó ní bèrè pé Láyọ̀ ní Jayé ń tẹ̀lé ń sìn. Láyọ̀. Dúró. Ṣé kìí ṣe mọ́ Láyọ̀ tó wà ní medicine department? Exactly. Okay. Ó ti wá yé mi sìn. Ṣé rí ọ̀rọ̀ ọmọ Láyọ̀ yẹn? Ṣùgbọ́n ẹni tí ò mọ̀ bá ni. Ẹni tí ò bá dẹ̀ mọ̀ bá ṣe mọ̀ kó máa ń fọ bá ṣeré ni. Okay, if that is the case, everyone should see. And if she failed to comply, deal with her. Okay? Let's get to business. Láyọ̀, má jẹ́ kí yẹn dá ẹ lóporó. Èmi ò rí nǹkan tó bá nínú kí ọkùnrin róbìnrin kó tẹ̀ kọnu sí. Ọ̀nà tó ń gbà yẹn ni kò dáa. Kò tí ì tó nǹkan tá a máa yọ̀bọ̀n sí ara ẹni. Sweetheart, má yẹ ká fi ojú kékeré mú ọ̀rọ̀ yìí o. Gbà á lénìí, gbà á lọ́la. Tí ojú òun ò bá farabaraba ló máa wo. Láyọ̀, má fòyà. Mi ò tí ì rí ẹni tó lè fìyà jẹ nínú school yìí. Mi ò dẹ̀ rí ẹni tó lè gba àkàtà lọ́wọ́ Akitì. Tí wọ́n ti réyàn tó lè gbálé bàbá kó lọ́wọ́ ọmọ ni. I love you and I care. My dear, I know you love me so much and I do. Má yẹ kí ọ̀rọ̀ wa dàbí ohun tí a gbé sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. All right, then, it's okay. Ọ̀rẹ́ ti yé mi, but jẹ́ kí ètè máa lọ. Kí lọ mójútó relé wa. Ṣé kò tó fẹ́ sọ nìyẹn? Don't worry, baby, don't worry. I'll see you. I love you. I love you too. All right.
sorry. The MTN number you're trying to call is not reachable at the moment. Please try again later. Thank you. Oh. Remember, could you do a switch there? Oh, what was switch off? Wow. Okay, the second line, the second number, don't you? The Airtel number you dialed is switched off. Damn it. The same thing all the way. Ah, okay. Pé Mọ́láyọ̀. Pé nọ́mbà Mọ́láyọ̀ náà. Lọ sáré pé nọ́mbà Mọ́láyọ̀. You dialed is switched off. Damn it. Same thing. Ah! Ibo ni Kuti máa wá lọ? Ibo ni Kuti fẹ́ lọ báyìí? Larry, please do something. Kókó gbọ́dọ̀ ṣẹ́gbọ́n mi o. Oh my God. Nǹkan tẹ́ ẹ sọ fún mi nísìnyí pé ó ti kidnap Kuti. Ó dà bẹ́ẹ̀ o, ó dà bẹ́ẹ̀ because mò ń gbóhùn àwọn méjèèjì nígbà tí mo wà nínú ilé nírọ̀lẹ́ níta. Ǹjẹ́ kí n dé sí ẹ̀bọ́ síta kí n ṣe hello sí wọn nínú mọ́tò. Mo kàn ṣàdédé rí mọ́tò kan tó zoom off ni tí ò kí n ṣe mọ́tò Kuti. Omi ìbá mọ́tò Kuti níta. Omi ò ṣúọ̀ o, bí àwọn méjèèjì ni wọ́n kidnap àbí ọ̀rẹ́ mi nìkan. Ó di dandan kó gbókun díẹ̀. Ibo ni wọ́n náà tún lọ máa ń bọ̀ lọ lọ. Mo lọ lọ. Jẹ́jẹ́ bá mi wẹ́gbọ́n mi o. Bàbí kan ṣe lé mi. Jẹ́ dáadáa. Ẹ jẹ́ bá mi wẹ́gbọ́n mi ní mo fẹ́. Ìkókó gbọ́dọ̀ jẹ́ gbọ́ mi o. Ìkókó gbọ́dọ̀ jẹ́ gbọ́ mi o. Sọ fún mi, ìwọ ní ìwọ fẹ́ máa lọlé. Sọ fún mi, ṣé tí ò bá rí erin, ò gbóhùn erin ni? Ìwọ ní oríláyà, òun bá àlímà ti du ọkọ̀ nínú campus yìí. Ṣé tí etí ẹ bá di ṣé ojú ẹ fọ́? Àbó ò ní imú tó máa fi gbóòórùn? Ìwọ wàá fẹ́ kú lálẹ́. Ẹbí ẹ̀kọ́ fi sílẹ̀. Ẹbí ẹ̀kọ́ náà, ẹbí ẹ̀kọ́, ẹbí Jáyé ni. Jáyé ló rú ọmọ tó set bí àlímàlẹ̀ tó gbé sílẹ̀ tó lọ ń tẹ̀lé lé. Smello. Wẹ̀wẹ̀ yín guys. Ó láyé pé mi fẹ́ máa enjoy bá ṣe ń handle lọ́rọ̀ yìí àti ń prolong ọ̀rọ̀. Nǹkan tá a máa ṣe ń sìn ni pé a máa kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ìyẹn díọ̀tì. A ṣe máa fi ààbọ̀ lórí wèrè tó pera ẹ̀ níjà èyí ìyẹn adìẹ. O ṣe máa ranjú bẹ́ẹ̀ rí èyí ni ṣé kí n kó fún ni? Kí ló ṣe ẹ́? Tójó fẹ́ sọ̀rọ̀ ni. Kí ló fẹ́ sọ? Àwọn ọlọ́wọ́ ní inú kọ́ mi ò fẹ́ ọmọ mo lẹ́ni tí mò ń fẹ́ mọ́ ní. Ó ní ìkọ́ni bí wíkì. Ó yẹ kó mọ̀ bí tó wà. Gbọ́dọ̀ sókè!
the bride before. Your name now Kuti, Abi. Omo, you never see better metal. If you see better metal, you gonna see that name. I just name. Show now. They do like some cats bust your head like that. Kuti, it's my food. Ìwọ ń dí àwa. Ìwọ don't believe pé kíní kan ń pèrè ní Kuti. Wọ́n sọ pé kíní Kuti ẹ̀ o máa kú lé ní. O bó ṣe máa kú lé ní o máa kú o dẹ̀ wáyé mọ́ bó ṣe wáyé. Níṣẹ́ don't believe pé you are everywhere. No one but you. Omi ní time láti máa waste pẹ̀lú ẹ̀ because o sì ń bẹ̀rẹ̀ ara tó bá mọ̀ wípé bóyá big boy ni o fi máa claim big boy apart pé bóyá you belong or whatever. Wa calm down. Wa behave normal. Lọ ṣe gbogbo eléyìí tó máa ń ṣe fúlà bàbá tó máa ń ṣe bí kíní kan bọ̀ yẹn. You get it? Mi ní time láti waste pẹ̀lú ẹ̀. Jai, do you have anything to say before the judgment? With all due respect to the house, this fool is as good as dead. A fẹ́ ṣe ìrìnbọn lẹ́bẹ̀ fún ẹ. Ìrìnbọn ẹ̀ ní orúkọ fún bàbá. Àti ti ọmọ. Àti ti ẹ̀mí mímọ́. Ọmọláyọ̀, Ọmọláyọ̀. Mọ́láyọ̀, 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 Mọ́láyọ̀. Wọ́n yẹ pèsè mi lọ́wọ́ ọmọ yóò wọ̀ mí. Daniel. Léèrè, Màyímọ́. Can I come in? Ìwà ìtàlẹ̀ jọ ń bọ̀. Èmi nìkan ni. Kuti.
Ayọ̀kọ́. Báwo mo ṣe débi báyìí bọ́dà? So o ṣáà ti lajú? Bẹ́ẹ̀ni. O ti lè sọ̀rọ̀? Ọlọ́mọ ṣe wo. Bó o lo ṣe wá rìn, bó o lo ṣe rìn tó o fi rìnrìn pàdé àwọn arábí tán fẹ́ bá júnẹ́tù rẹ̀ dànù. Wọ́n kidnap mi ni. Wọ́n kí ọ lápá. Wọ́n jí mi gbé. Wọ́n jí ọ gbé ni. Àwọn ajínigbanu tí ì bá ṣe ọpọlọ pé Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ fi mí ṣe gàrí tí a rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àwọn arábí ò bí ọ lórí dànù ni. O tún yanu. Tó yẹ kó o tún yanu àsìkò tó wà sórí ibi tá a wà gan oríta ó léwu la dúró sí i. N ta sì ni pé a tètè kú omi a kó òkè rajà kẹ́lẹ́kọ̀ọ́ ọ̀run wọn tó polówó débí torí ìbọn tó ń wé gan kò sẹ́tọ́ àtàrà kankan nínú ẹ̀ tó nǹkan mọ́. Yẹ ká tètè kú omi ká kó òkè rajà ó ti lè rìn dáadáa nísìnyí. Pẹ̀lú Ọlọ́run ọmọ gbéra sọ dé tán lẹ̀. Ó sì á pọ̀ ọwọ́ ọ̀sàlẹ̀ báyìí bẹ́ẹ̀ nìkan ló dàgbà sí ni. Ìgbà wo gan ni kò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ pẹ̀lú ìwà tó wí? I have told you severally. Ọ̀rọ̀ kámpọ̀sì yóò ṣe gbójú bọ̀rọ̀ fún. Díẹ̀ ọmọkùnrin ọ̀tọ̀. Lérè, ọ̀rọ̀ tí ẹ kọ́ máa ń pa mí lẹ́rìn gbogbo ìgbà ni. Kí ni nǹkan tó ń sọ ní ṣe nú gbogbo nǹkan tó wà lẹ́yìn? Ṣé wọ́n ti rò pé ogun ran àwọn cultist yẹn? And Kuti, mo ti sọ fún wọn náà. Mo jẹ́ àmọ̀sálà máa kíkanjú ogunlógún. Ṣùgbọ́n kò jẹ́ àmọ̀sá. Tèmi yé mi o. Tèmi yé mi. Ok. Lérè, kí ni nǹkan tó fẹ́ kí n ṣe gan? Good. Fẹ́ kó tẹ̀lé mi lọ sọ́dọ̀ dádì mi. Bẹ́ẹ̀ni, láàrin 3 days, I gotta carry out assignment wa. But one thing, mo fẹ́ ká mọ onílù tó wà lábẹ́ omi tó lùlù fún ìròmí ẹ̀. Naso, ṣe bọ́ ìkóṣì yẹn gan lẹ́yìn ní mo sọ ní bá ti mú kíkan kó láti jẹta. Jaiye ìwọ ló dé fà. Ìwọ ló fa ọ̀rọ̀ yìí Jaiye. No. Mo sọ pé kò yẹ ká drop ẹ̀mí délé bá ṣe gbé. Ìwọ sọ pé ká gbé dé ká gbé dé dẹ̀. Ìwọ ló insist now. What nonsense? Wo nǹkan tó ṣẹlẹ̀. Alright? Solution lè kàn wá báyìí. Solution yẹn kan ló wà pẹ̀lú ìgbà. Finger not the solution. Bọ́dé, ṣe ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ẹ̀mí pé tí àbáràdàn a lè fi ń bẹ̀ ká fi ṣẹbọ. Oh my God. Bilewa. Who did this? Bilewa. Ẹ̀gbọ́n tiẹ̀, ó ń yí àṣẹ wa, ó ń yí padà. Jọ̀wọ́. Ṣé tí ó bá lè save life ara ẹ̀ ṣé ó lè save ẹ̀mí tiẹ̀ náà sí. No. Ok, jẹ́ kí n bẹ́ẹ̀ níwọ̀ àtàkóró tó bá takóró wọnú àdó ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀ tó bí ṣé ó lè gbé wọnú àdó yẹn náà at the same time. Sorry, by the time tá bá mark yẹn tá sample ẹ̀ tá describe ẹ̀ ẹgbẹ́ ẹ̀ torí ẹ̀ ò pé yẹn orí ẹ̀ á pé ní ní time ẹ̀yin boys.
Oh no! Oh my God! Rio! Help me! má bẹ̀rù kò sí nǹkan kan tá a fẹ́ ṣe fún ẹ a lè fi nǹkan kan ṣe ẹ sórí tó bá jẹ́ pé a ní nǹkan tá a fẹ́ fi ṣe ẹ ni a lè gbé ẹ débi báyìí àti máa máàkì ẹ you get me ìwọ náà rí i pé I respect ẹ bó bá ṣe fún ẹ ní special chair kó fi jókòó kó sí nǹkan tó lè ṣe ẹ a kàn fẹ́ kó o ṣiṣẹ́ kan pẹ̀lú wa ni alájọṣepọ̀ kan tàjọ fẹ́ ṣe. ok kí ni nǹkan tẹ́ fẹ́ látọ̀dọ̀ mi. Smart question. Really wà bro Kuti la fẹ́ kó bá pè jáde a fẹ́ bá ní gbólóhùn kan. Really wá ẹ lè rí o Really wá ò kì í dá jáde tí ó bá ti jáde pẹ̀lú mi ó máa jẹ́ pẹ̀lẹ́gbọ̀n igi ńlá tíra ògbòdò rìn ni fún ẹ̀gbọ́n àtẹ̀mí gan fúnra mi. Mr. Agi àti Ira a ní kankan láti fi ṣe àkànfẹ́ bá ní gbólóhùn dasọ. Gbólóhùn mélòó. Can you ask Google for that? Kí ló dé tẹ́ bá sọ́nlé àbí tẹ́ bá ríra ní skul kẹsọ́. That can never be possible. Ìwọ náà wọ́n pàdé wá sílé yàn ó mọ̀ pé ọ̀rọ̀ àwa àti Kuti it's just like cats and rats. Ìwọ mọ̀ pé ọ̀rọ̀ tó bá gba ìyálẹ́ta èèyàn kò kí ń sọ láàjìnà tẹ́ bá tráyè ọ̀rọ̀ yẹn máa látúnṣọ náà. Ọ̀làlérè ọmọ pàìmọ́ àwa náà mọ̀ pé ẹnu òfò kì í dún yànmùyànmù. We have a little package for you. All for you, boy. Ẹ̀yin àṣẹ owó tí ẹ fún mi àṣẹ owó ẹ̀mí rí lẹ́wà ni gbogbo yín ẹ wá sọ mí di Judas tí ó ta olúwa rẹ̀ fáwọn ọmọ Júù ṣe fẹ́ gbó tọrọ ṣe fẹ́ gbó gidi ọ̀rọ̀ wọ́n ti ní kí a má pa igúnnugún ẹ̀yin pa igúnnugún ayé yóò tún gún mọ́ látẹ̀yìn lọ wọ́n ní kí a má pa àkàlàmàgò ẹ̀yin pa àkàlàmàgò ayé yóò tún kalẹ̀ mọ́ láti wákàtí yìí lọ àti ikú àti àrùn ló máa bá yín rìn. I have made my point. Okay.
punish. I say leave her now. Hey, wait! I said, wait, calm down. Calm down. The guy that needs her. I said, the guy that needs her. Give her! What that shit? ṣé ẹsẹ̀ kọ́ la máa fi rìn ni ṣáfẹ́ fò àbí kí ni ṣàpàyàn gan ni. Shut up your mouth there. I will have asked you to remain silent. But whatever you say, it will be used against you in the court of law. ẹ jọ torí Ọlọ́run àwa ẹ̀wọ̀n abatide court. If you are not careful láti court yẹn ẹ̀wọ̀n ni straight tí ẹsẹ̀ yóò bá tún wá múlẹ̀ gan ibi tẹ́ máa bọ́ra yín gan láti ẹ̀wọ̀n yẹn gan ẹ̀ ní expect. Well, stop moving. Sórí wọn tiẹ̀, wọ́n máa fi ẹsẹ̀ gba ọ̀rẹ́ ẹ̀. Wọ́n máa ń fún gbọ́dọ̀ ẹ̀bẹ̀ ṣe. A máa dé 2 hours, a máa padà lè sẹ́. Don't worry. Àwọn tó pa mí wà náà péré. Báwo ṣe mọ̀? Ó tọ́ ni. Torí iwájú orí inú ti ṣú tẹ̀jọ́ ẹ̀ nínú skul. Báwo lẹ́yìn ṣe mọ̀? Tó ṣe mọ kí ni, mo láwọn tó pa mí wà náà pààyàn. Orí náà ti ìyàbò rí. Bẹ́ẹ̀ lórí ni. Ṣíbù wọ́n bẹ̀ jọ inú skul. Ó tó. Àwọn kọ́tù mẹ́mbà iṣá. Kẹlù lọ. Lérè. Ta ló pa? Àwọn tó pa mí wà ní nínú skul jọ yẹn àwọn náà. Lérè dìde náà. Mú ìwà. Ta ló jẹ́ mú ìwà? Èmi ò kọjá mọ̀ pé àwọn tó pa mí wà náà pa orí náà. That's not possible. That's so not possible. That is why I say pé ó ti kú kẹ́tù níbẹ̀. Ta ló wá pa? Kò yé mi o, ẹni ẹ fast ma jẹ. Don't drop am before we reach there. No, that should have been results that I achieved, but that should have been our hit. That should have been our thing. So. Don't think of it. I don't know who to get anything for. gbókùnrin lé wa lọ sí mọ́túárì. Ó wà ní ìtàlẹ̀. Ìtàlẹ̀ ibi tí báwo? Ẹni tó pa gúnugún kò ní kádùn. Ó yà ẹ́ lẹ́nu. Ìwọ tàn àbúrò tèmi lọ fún ìjà ẹ̀kọ́. Ó rán lọ sí ọ̀run alákejì. Bóyá torí pé mi ò kí ń sọ̀rọ̀. Kuti ni orúkọ mi. Èmi gangan ni Kuti jágbe mọ́ ni kó tó pa ni. Àkótágiri gangan ni mí. Àgbà tèmi ti nú mi nínú tẹ́lẹ̀. Mi ò kàn fẹ́ fi ara mi hàn ẹ́ ni. Ó ti wá dójú ẹ̀ báyìí. Òní ló gba ikú ẹ̀.
Kuti, eré ò pé wọ́n ni. O mọ̀ mímọ́ ni. Èmi ló nà bọ́ sí. Èmi lérè. O mọ̀ bí mo ṣe jẹ́ mọ́. Mo ti gbàgbé pé mi mọ orúkọ tó ta àbọ̀ ń jẹ́ ni. Èyí ò ń ṣekú tèmi. Àfọlá. Tó bá tún dọ̀la. Àfọlá. Torí pé kí ni ọ̀wọ̀ lọ́nà. Ẹ jẹ́ kí mi ọmọ lọ́nà ó lọ ọ̀wọ̀ lọ́nà. Jọ tí àkèrè jù kàn máa fojú kan rẹ̀ kan rẹ̀ pa. Pa ẹ̀mí mi kiri ẹ lọ gba ẹ̀mí àbúrò mi torí obìnrin. Now is payback time. No, more like your payback time. Your payback time, bro. Èmi kú ti jágbe mọ́ ní kó tó pa ni. Ó ṣe làwádìí lódì wá fún adí tí lọ rè di tí ọmọ nílé mẹ́rin ni àrògbégijẹ gbénájẹ ó sọ gidẹ́rú ó di mẹ́jọ àbàtà gbódòmì gbérami ó sọ dòdògún ó di 12 kókó láwojú lódì wá fún ojú pípọ́n ó di 14 níjọ́ tójú pípọ́n lọ rè jọba nílùú bínú àṣebílù méjì ọba jà tílù méjì ó jagun ìbínú ní kọ́kọ́ síwájú wọn orin ní síwájú ọ̀tẹ̀ ó di 16 ẹ̀rìndínlógún mo dà lódù ẹ̀rìndínlógún mo dà nífẹ̀ ẹ̀rìndínlógún ni mo dà nífà ọlọ́jà àsìkò sọ fún mi ó ní kó onílé mo kágò now Kuti now move there move you stay there. Kuti kí ló wà lọ́wọ́ mi. ìbọn. kí ló máa ń fìbọn ṣe. máa fi pa nǹkan. ìdákúdá ni kerewu dá ìgbàkúgbalẹ̀ tún gbà igbe gbàmígbàmí lápárò òkè olúgbàmí ni mo pè lẹ́nì. ọ̀pọ̀tọ́ lọ́mọ ìwọ ló fọ́ká lóró ìwọ ló fẹ́jọ́ lóró ìwọ ló fọyín lóró ọ̀hún akéèké oró olúfẹ́ mú kànjọ́ sí ọmọ olúfẹ́ ló fi bò jẹ́ àfòràn kó domi kó dẹ̀jẹ̀ àfòràn kó kò lára agilítí lórúkọ akóró àyàngìdì lórúkọ akọfà yèyé bòkun kòkó tá a fi ṣe fúlẹ̀ ń ti kó àjàlọ́ ń ti jì gẹ́gẹ́ ló wá látakò fi yẹ Kuti get up hop on your feet boy get on your feet. Kuti kí ló wà lọ́wọ́ mi. Listen look at me I'm gonna kill you now. Kuti ológo sẹ́lẹ̀ yá fi kó fi kú títí ó lọ bí òde ìbọn náà ààrẹ rẹ̀ gbósùn lẹ́yà mẹ̀mú ó mẹ̀mú títí ó lọ bí òde mọ̀bà
tílé onígbòho mòye ọmọ ilé ṣìngòdògbà tí ṣe ìyá ọ̀rà bàbá wa lọ tán dúdú ra dúdú bàbá wa lọ tán pupa ra pupa bàbá wa ló tásà lórí ẹ̀lú bàbá bìrìyàn bí ló bí abìrìyàn bí bàbá bìrìyàn bí ló bí abìrìyàn bí bàbá bìrìyàn bí ló bí bàbá ẹlẹ́wù pàṣíkọrọ bàbá ẹlẹ́wù pàṣíkọrọ ló lòun ò mọ bí kú pa bàbá súrúkú sí òun ò bá mọ bí kú pa bàbá súrúkú sí òun ò bá bù jẹ òun ò bá bù mu òun ò bá bù tà òun ò bá bù náà ní sáré òun nínú ilé èjì òkú bẹ nísà òun ìjọ pọpọn erin gbọ́ erin bàṣá ẹfọ̀n gbọ́ ẹfọ̀n bàjànà ẹlẹ́gìrì gbọ́ ó ń bá mi àpáta bàbá ló ní asáwùkọ́ bàbá ló ní ahọ̀n pápá bàbá ní pápálà ifá ò lè pa ní Kuti get up. You are a man now. Kuti, on your feet. Now come to me, boy. Come to me. Kuti, like I said, ó ti dọkùnrin. Kò sí ìbọn kankan téèyàn lè yìn láyé tó lè pa ẹ́ mọ́. Ìbọn òyìnbó ló wà lọ́wọ́ mi. Ìbọn ìbílẹ̀ rèé. Gbogbo nǹkan tó ń bá ń jẹ́ ìbọn láyé kò lè pa ẹ́ mọ́. Are you listening to me, boy? O gbọ́dọ̀ ever yìnbọn fúnra ẹ̀. Bóyá lọ́wọ́ bóyá lẹ́sẹ̀ kó rò pé kò lè mẹ́mí ẹ lọ ọjọ́ tó bá yìnbọn fúnra ẹ ni wàá kú. So you must never shoot yourself. You must not point a gun at yourself. Do you hear me, boy? Oh boy, Nami, I don't see you from the far. Oh boy, that I don't get mercy for us. That Kuti na bastard. I drink water even. Ode, why am I there láàmú? Kí ló rò pé gbé mi jókòó síbí? Na that water no dey show for you at all. That one dangerous. Na jaye na jaye no go hear you. Small thing guy go don put you go. See, but that guy na bastard. You shoot am, the gun no enter. Oh boy, na wetin fear me pass o. Tí mo ṣe jimbo yẹn báyìí gbọ́. Tí mo boy yẹn ṣe kíni tó ọmọ mo ya dànù kò sí. But medicine dey o. God waiting. Guy, na water show pass o. Me person just find water to drink first. We just find way to come out by me. No. You call me now. You call me? Why not be done? You called me just now. No. Who can't call us? Who call us? Done. Say, Kuti. No be no. Na dangerous. No, them. No be me. Kuti, take it.
Now, you must pay them all back. Àsìkò àti san ẹ̀san Olúwa yìí. Òun láti san padà fún wọn gẹ́gẹ́ bí owó tó ná fún ẹ.